Àbíkẹ́, ọ̀rọ̀ ọjà ojoojúmọ́ àwọn àtọkọ ẹ̀ yìí ó yẹ ti dẹ̀ẹ́lẹ̀ díẹ̀. Òkú ọdún mẹ́ta ẹ̀yin méjèèjì ò ń ṣàlùdí sàárè mọ́. Àbámọ̀ tí mo kọ́ ṣe láyé mi ni pé mo fẹ́ dé Sùúrù lọ́kọ. Ǹbá mọ̀ pé ewé ayúnilára lé pín, bí ìbá má ti súnmọ́. Àbíkẹ́, ṣé ewé pín náà wá burú bọ̀ ni? Èèyàn ń fẹ̀sọ̀ já ni. Sùúrù lọ́ọ̀sì. Ṣé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ló ti wá padà rí? Ta ni? Ká sì máa wo ọkọ rẹ̀ tó ń wá lálẹ́ àná. Ọ̀nà máa mú ti pàdé rẹ̀ lánàá. Mo wí fún ọ pé kì í ṣàròwó. Ṣé o ṣe? Ó ṣe wá ṣe báwọn. Ibo? Ló ń bepo láláì ṣòṣà ládójú. Àbíkẹ́, ìyín ò ní mi nígbà. Ìyín nígbà rárá ni o. Ìyín nígbà kọ́ mọ́ ọ̀rọ̀ kan mi fi ń fọ́kọ mi ṣeré o. Ó dà o. Ó yí àtètè bomi fún. Ó ń wúkọ̀. Àbòsí pọ̀ ọ́kù. Àbòsí ó pọ̀ ọ́kù. Omi wá kó o fún un. Kásì, ẹ̀ ń bọ̀ bomi. Ń bọ̀ o. Aládójúgo ò mú epo tó tó báyìí. Bomi wá o. Púpọ̀ ló mọ̀ ti wá. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi tẹ́. Láì ṣàbẹ̀rẹ̀ Kásì, òun ló wá gbà lọ báyìí. Ẹ jọ̀ọ́, ojú mi ò lè tàn mí. Kásì kan mú ìwé ẹ̀yìn rẹ̀. Kí ló wá mú tó dúró sínú gbóǹbí lóru yìí tí ó wà lé? Àbí Kásì? Ilé ṣọkọ mi mọ ẹ̀yìn rẹ̀ rẹ̀, aṣọ tó sì wọ̀ kúrò lé láàárọ̀ rẹ̀. Kásì! 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 Ó sì dá lóhùn. Kásì! Kásì! Ó sì dá lóhùn. Dákun, èmi ló ṣe ọ́ o. Èmi ló ṣe ọ́ tó kàn tó wálé látòkò. Tó wá dúró sínú igbó lóru. Tó kọ̀yìn sílùú, ṣé ò sí o? Kí ló dé tó ń wo sùúrù tó lè dá mi lóhùn? Ọ̀dà, apẹ̀rẹ̀ ọwọ́ rẹ àtàdá ọwọ́ rẹ tó gbé lọ oko láàárọ̀ dà. Bó ló gbé sí? Ta ló gbà lọ́wọ́ rẹ̀? Kásì, ṣé wọ́n kọ́ mò ń bá sọ̀rọ̀ ni? Ó sì dá lóhùn. Ọ̀dà, tó bá rí bẹ́ẹ̀, já mọ́ ọ lọlé o. Járe lé o. Járe lé!